Ẹ ṣé gidi gan ni. Nínú abala kẹta yìí lórí ọ̀rọ̀ Yorùbá Nation àti àwọn Yorùbá Nation agitator, mo bẹ̀ yín lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí àwọn ohun àmúyẹ láti lè jẹ́ kí ohun tí ó ṣẹlẹ̀ yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kó má tún lè repeat ara ẹ̀ mọ́. Mo bẹ̀ olórí Yorùbá Nation pátápátá kí wọ́n gbé orúkọ àwọn Yorùbá agitator jáde tí wọ́n máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá. Wọ́n sì gbọ́dọ̀ máa sọ ọ̀rọ̀ kan. If not, wallahi this èyí tá à ń ṣe yìí ó máa lọ bẹ́ẹ̀, kò ní ṣeé ṣe o. Kò ní ṣeé ṣe o. Tẹ̀kíyì kan déédéé jí láàárọ̀ kùtùkùtù báyìí kó lóun sọ nípa ọ̀rọ̀ Yorùbá agitator, òun pé rẹ̀ Yorùbá agitator. Tíyì náà kàn dé jí láàárọ̀ kùtùkùtù kó lóun náà ń sọ Yorùbá agitator. Èmi ò sọ Yorùbá agitator o. Ṣé pé kò yẹ pé mò ń ṣe live program? I am not a Yorùbá agitator. My own is I am a prophet. I say what God asked me to say. I am not Yorùbá agitator. I am a prophet, but I am saying what God sent me to say about Yorùbá Nation. And I stand with Yorùbá Nation for life. Because I know, based on what God said or told me, this country will break. It must break. And if you want to break, it is by war. Don't waste your time. There is three type of if you want to do the three type of way to we can dissolute, they can break the country. No, tí yìí tá à ń sọ yìí, ogun lẹ máa jà. Tẹ́ ẹ bá ja ogun ẹ lọ parí, ẹ lọ gbàgbé ẹ. Ẹ sì máa wà nínú oko ẹrú. Bó jẹ́ 20 years náà ni, bó jẹ́ 20 years lẹ fi dúró tẹ́ ò ja ogun, inú oko ẹrú lẹ máa wà. Tó kò sí ẹni tó fẹ́ fọ́ Yorùbá yìí lẹ́yìn pé ká fi ipá, kò sí ẹni tó fẹ́ fọ́ Nàìjíríà lẹ́yìn pé ká fi ipá àti agbára fọ́ Nàìjíríà. Bí wòlíì ẹ bá ṣe ń parọ́ fún ẹ pé àdúrà ló máa ṣe, àdúrà ti ṣe, ó ti ṣe débi tó fẹ́ ṣe dé. Olúwa ti fún wa ní àṣẹ, ó ti ní ká lọ jà. Ẹ̀yin lẹ ò tí ì rẹ́dì láti jà. Bó bá jẹ́ 20 years náà lẹ fi dúró tẹ́ ò jà, 20 years yẹn náà la ṣe máa tún fi wà nínú oko ẹrú o. Ẹ̀yin bàbá wa, ẹ̀yin màmá wa tẹ́ ẹ wà nílé, èyí tẹ́ ẹ wà lóko, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Tó bá pé ní tòótọ́ ọ̀rọ̀ Yorùbá wà nínú yín gidigidi gan, ẹ má jẹ́ kí ohun tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta nípa ọ̀rọ̀ owó yìí, ẹ má jẹ́ kó pọn omi tútù sí yín lọ́kàn. Òun ni mo bẹ̀ yín fún. Ẹ jọ̀ọ́, màmá wa nílé, bàbá wa nílé, bùrọ̀dá wa nílé, àwọn àbúrò wa nílé àti ní òkè òkun, ẹ jọ̀ọ́. Tó bá jẹ́ pé tòótọ́ ọ̀rọ̀ Yorùbá Nation yìí gangan ọkàn yín ló wà, ẹ má jẹ́ kí ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ nípa ọ̀rọ̀ owó kò ṣòwò, ẹ má jẹ́ kó pọn omi tútù sí yín lọ́kàn. There is nothing we can do. Irú ẹ̀ máa fẹ́ ṣẹlẹ̀. Ṣé gẹ́tì mi? Èṣù ti lò wọ́n nìyẹn. Wọ́n ti ń di ọ̀dàlẹ̀ nìyẹn. Sórí ẹ̀wọ̀n tí irú ẹ̀ ò bá ṣẹlẹ̀, tó bá lọ ṣẹlẹ̀ lókè, ó máa gbé wa wálẹ̀ pátápátá ni. Nírú ibi tó ti ṣẹlẹ̀ yìí gangan ló ti wá dáa. Ṣùgbọ́n ẹni tá a pè ní olórí, tá a fi ṣe olórí Yorùbá Nation gangan, ẹ jẹ́ kí wọ́n jáde pẹ̀lú líìsì àwọn tí wọ́n fẹ́ láti jẹ́ kó máa sọ̀rọ̀ lórí Yorùbá Nation. Kí gbogbo wa dẹ̀ mọ̀ ká mọ̀ pé àwọn yẹn la fẹ́ máa tẹ̀lé, àwọn yẹn la fẹ́ máa fọ́lù, àwọn yẹn la fẹ́ máa dọ́rọ̀ ẹnu ẹ̀. Kì í ṣe pé nìkan kan máa jí láàárọ̀. Ìkíní nìyẹn. Ìkejì, gbogbo tó bá ń pè ní fund, tí wọ́n ń pè ní owó, ẹ jẹ́ kó wà nínú pọ́ọ̀sì kan ṣoṣo. Bí ìbá sọ, pọ́ọ̀sì yẹn náà ni kó fún àwọn èèyàn kan sanwó sí. Títọ̀ òun bá sọ tiẹ̀ náà lọ́dọ̀ ẹ̀, pọ́ọ̀sì yẹn náà ni kó fún àwọn èèyàn kó sanwó sí. Any other purse is a forward eye. Ìkẹta, ẹ jẹ́ kí gbogbo Yorùbá agitator, ẹ jẹ́ kí wọ́n wà nínú gúrùpù kan ṣoṣo. Ohun tó bá ti ní kó sọ ni kí wọ́n sọ. Ohun tó bá ti ní kí wọ́n ṣe ni kí wọ́n ṣe. They can't do above the law of the people that is leading them, which is the leader.
ṣe gbogbo wọn ló fẹ́ jí ọ̀gá. Èsì báwo la fẹ́ ṣe nígbà tí tọ̀hún fẹ́ jí ọ̀gá, èmi ò fẹ́ dárúkọ kankan, èyí náà fẹ́ jí ọ̀gá, èyí fẹ́ jí ọ̀gá, tọ̀hún fẹ́ jí ọ̀gá. You want to be at the end, jẹ́ kí n sọ fún ẹ, èèyàn kan ṣoṣo ló máa jí ọ̀gá tí àwa máa tẹ̀lé. Mi ò lé ọ̀gá o, mi ò lé ipò, mi ò lé kankan, ṣùgbọ́n t'Olúwa ní kèmi máa sọ, òun lèmi sọ fún yìí. Ẹ jẹ́ ká mójútó. Ilé ti yá, ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ má tún fà wá sẹ́yìn nípa gbogbo ìwà ọ̀bàyéjẹ́ lórí owó, ìwà ọ̀dàlẹ̀, ìwà pé kò sí ẹnu kan ṣoṣo báyìí kó a ò fi ẹni kù. Ẹnu ti fẹ́ máa pín o. Èṣù ti ń lò yí o. Ṣé jẹ́ kí wọ́n ṣiṣẹ́ lé lórí kíákíá, if not ìrọ̀lẹ́ pa. Ṣùgbọ́n júdódú ẹ lọ, ohun tó Olúwa ṣà ń sọ ni pé ìlú yìí máa pín, Yorùbá nation máa lọ. Ṣọ tó bá máa yọ, ẹ̀yin ènìyàn, ogun ni. It is by war. Àwọn èèyàn yìí ò rẹ́dì láti fi yín sílẹ̀. Ìjọba Nàìjíríà ò rẹ́dì láti pín. Wọ́n ò rẹ́dì for nothing. Wọ́n ò tí ẹ ṣe bẹ́ẹ̀ nípa wọ́n rí yín. Ẹ bá forí dólẹ̀, ẹ bá forí ṣubú. Ìjọ tó bá máa rí yín, ìjọ tó bá rí pé wàhálà dé, ẹ dojú ìjà kọ Aso Rock gidi gan. Tá a kóra wa in 10,000, in 10 million. Tá a kóra wa in 10 million ká lọ dojú ìjà kọ Aso Rock. Ìjọ náà lọ tó máa mọ̀. Láì jẹ́ bẹ́ẹ̀, ẹ ń waste time ara yín. Ẹ má waste àkókò. Ohun tẹ́ bá máa sọ, ẹ jẹ́ ká sọ kíákíá. Ohun tá a bá máa ṣe, ẹ jẹ́ ká tètè ṣe action ni. Ẹ bá dẹ̀ ṣì rí wòlíì yín tó ń parọ́ fún yín, ẹ lè ja ogun, ẹ lè ṣe kankan, ẹ máa tọra yín. Ogun lẹ máa fi parí ọ̀rọ̀ lù yìí. Láìsí ogun, inú oko ẹrú ni. Kò sọ̀rọ̀ níbẹ̀, oko ẹrú ni, kò sí ọ̀rọ̀. Wọn ò dẹ̀ jẹ́ kẹ́ ẹ prepare. Àwọn wòlíì irọ́, wọn ò jẹ́ kẹ́ ẹ lè prepare. Wọ́n ti gba gbogbo tó jẹ́ kẹ́ ẹ fi ṣe agbára lọ́wọ́ yín. Wọ́n gbé bíbélì lọ́wọ́ yín, lé yín lọ́wọ́. Ta ló mọ bíbélì? Ṣé wàá ló mọ bíbélì? Ṣùgbọ́n nǹkan kan wà tó jẹ́ kó o fi ṣe agbára. Nígbà tá ò níbọn, a ṣáà ní nǹkan tá máa fi ṣe agbára. Ọlọ́run dẹ̀ ló fún wa láwọn nǹkan yìí. Ọlọ́run ló fi ta Yorùbá lọ́rẹ. Ọlọ́run ló fi ewé àti egbò ló fi ta Yorùbá lọ́rẹ. Ọlọ́run against ẹ̀, ẹni tó bá dẹ̀ wá against ewé àti egbò, òun ló mọ̀ o. Èmi ń lo ewé àti egbò. I am telling you, I am a confirmed spiritualist. Mo ń lo ewé àti egbò. I run spiritual church and I do spiritual work. I tell people anywhere. Èèyàn kan ló bá mi léde, ó ní dádì nínú mọ́tò, obìnrin kan sọ̀rọ̀ wípé wòlíì kan wà, ó máa ń sọ̀rọ̀ dáadáa ṣùgbọ́n ó máa ń sábà ń sọ̀rọ̀ ògùn. Ó ní you know me very well. Èmi kì í purọ́. Ẹni tó wá bá mi yìí náà pastor ni o, ó wá jẹ́ Pentecostal. Mo wá béèrè lọ́wọ́ ẹ̀ pé pastor, ṣẹ́yìn ò ń ṣoògùn? Ẹ̀yin òun wọ ọṣẹ kí lẹ wá ṣe ní ọ̀sán yìí? Ṣe bọ́ṣẹ́ ló wá wẹ̀? Kí ló dé tó ṣe sòótọ́ fáwọn èèyàn ẹ? Kí ló dé tẹ fi ń fi nǹkan tó jẹ́ pé nǹkan tẹ̀ ń ṣe yẹn, tẹ̀ ń ṣe lábẹ́ ilé tẹ fi ń parọ́ fáwọn? Money, you know me, don't talk about it because that is my nature. That is what I do. Whatever I do, I tell people I am doing it. Mi ò ní rọ́kàn tó ń fẹ́ pa fẹ́nikẹ́ni, ṣùgbọ́n èyí ń purọ́ fáwọn èèyàn. Ẹ máa ní ẹ ò lo, ẹ ò wẹ̀, ẹ ò ṣe gbá, ẹ ò lo kọ̀ọ̀kan, ẹ ò ń lo àgbọn. Ìrọ́dẹ̀lẹ̀ pa yín ń lo àgbọn fún yín o. Ẹ ń lo àgbọn fúnra yín, ẹ̀dẹ̀ ń ba yí àwọn ọmọ ìjọ yín jẹ́. Àwọn lọ́sọ àwọn ọmọ Yorùbá di nǹkan míì. Ọlọ́run ti ṣètò ohun gbogbo, àwa ò níbọn ṣùgbọ́n níbo lẹ proof tá a lè ṣe. Ọlọ́run ti ṣe gbogbo ẹ̀, àwa ò níbọn ṣùgbọ́n ní ìgbàdí tá a lè fi nà èèyàn. Nígbà tó bá yin ìbọn bíi 6 fún mi tí ìbọn ò wọlé, lẹ́yìn náà kí ni kí n ṣe ìgbàdí kan ni mo máa mú jáde? Màá nù ẹ̀, wàá nà tọ́ nílẹ̀ báyìí. Wàláì, kí ló ń ṣe ẹ́? Ọlọ́run ti ṣe gbogbo ẹ̀ sílẹ̀ ṣùgbọ́n àwọn pásítọ̀ irọ́ wọ́n gba gbogbo ẹ̀ lọ́wọ́ yín. Àwọn pásítọ̀ èké, àwọn pásítọ̀ Adébóyè, àwọn bíi Kúmúyì, àwọn pásítọ̀ tí wọn ò níjọba Ọlọ́run tí wọ́n fẹ́ lọ, tí wọn ò tiẹ̀ lè wọ ìjọba Ọlọ́run láyé. Àwọn bíi Oyèdépò tí ẹ̀ ṣì ń try, Oyèdépò is trying. Àwọn bíi Pastor Chris, TB Joshua, àwọn ọmọ 419, they are the generation of vipers. Sáwọn yẹn lè tẹ̀lé. So why will you be doing something tó lè ṣe? Ṣé wọ́n mọ̀ wípé táyà mọ́tò tó ń gbé ẹ, ṣé o mọ̀ wípé ṣé wọ́n sọ fún ẹ dáadáa pé ewé àti egbò lọ fi ṣe? Nítorí pé mo rí igi tí wọ́n fi ń ṣe táyà. Ṣé wọ́n mọ̀ pé ìwé tí o fi ń kọ, ìwé tó ń kọ, báírò tó mú dání yẹn, ṣé o mọ̀ pé ìwé kan ló máa fi ìwé yẹn gangan tó ń kọ sí yẹn, ṣé o mọ̀ pé ewé àti egbò lọ fi ṣe? Ewé àti egbò
lọ fi ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó sọ̀ráǹdì ẹ tí o dẹ̀ ń lò lójoojúmọ́. Pásítọ̀ ẹ̀ gan ń lò lójoojúmọ́. Fẹ́ǹsìkì ewé àti egbò ni, pásítàmọ́ ewé àti egbò ni, wọ́n ń lò lójoojúmọ́, wọ́n dẹ̀ ń parọ́ fún ẹ. O ò jẹ́ kí yí ẹ ṣí. Tèmi ni mo sọ fún ẹ. Yorùbá nation òun ló jẹ ìbí lógún. Ẹ jọ ẹ má bàjẹ́, ẹ jẹ́ kó tẹ̀síwájú. Mo ń bọ̀ ọ́, mi ò tí ì dé. Ẹ ṣé gan ni. Èmi tí tòótọ́ bàbá confam JP.